àsọtẹ́lẹ̀ ńlá lélẹ́yìí o ẹ̀yin èèyàn ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí o ẹ wá gbọ́ àsọtẹ́lẹ̀ tó ní agbára nípa Alhaji Dr. Oriyomi Hamzat àtàwọn ọmọ tí wọ́n jí gbé lórí rèésí èlé àwọn ọmọ kéékèèké yẹn àtàwọn olùkọ́ wọn ọjọ́ tí ń gorí ọjọ́ báyìí oṣù tí ń gorí oṣù lórí àwọn ọmọ yẹn àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ò tí ì ráwọn ọmọ yẹn gbà kalẹ̀ o ẹ̀yin èèyàn ẹ dákun ẹ dábọ̀ ẹ wá gbàsọ tẹ́lẹ̀ yìí wòlíì Ọlọ́run yìí sọ wípé wọn ò ní pẹ́ fi wọ́n lẹ̀ o wọ́n sọ àwọn ìgbésẹ̀ tí wọ́n láti gbé tí wọ́n fi yọ wọ́n lẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n sọ̀rọ̀ nípa Alhaji Dr. Oriyomi Hamzat wípé ọ̀tá pọ̀ lẹ́yìn àgbàdo wípé wọ́n fẹ́ fojú wọn rí mọ̀ bo wọ́n ṣàlàyé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan náà tí wọ́n nílò láti gbé lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ Alhaji Oriyomi Hamzat ẹ máa pín fọ́nrán yìí ẹ pín kó kàn wọ́n lára ẹ máa pín kó lọ fà ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹtù wọn fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé kíni eléyìí ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ àsọtẹ́lẹ̀ yìí wá láti ọ̀dọ̀ wòlíì Prophet Michael ọba ọ̀rọ̀ tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ àwọn àsọtẹ́lẹ̀ tí bàbá ẹ̀ ti sọ sẹ́yìn lọ́hùn gbogbo ẹ̀ pátápátá ní wá sí ìmúṣẹ o àmọ́ eléyìí tí mo mú wá fún yín lónìí eléyìí tún gbẹnu tán tẹ́ bá ń gbọ́ pé nǹkan kí sẹ́sẹ̀ ràgó àsọtẹ́lẹ̀ ilé gangan ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹ súnmọ́ bí ẹ má jẹ́ ń dènà pẹ̀lú mi ìfẹ́ gbà ẹ́ láàkú ara bí ti ń wò mọ́ ẹ jẹ́ sáré gbé fún àìwọlé kẹfà balẹ̀ wá gbálà yí ọ̀rọ̀ lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run yìí ẹ má yí kúrò ń bẹ́ẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mò ń bọ̀ náà. Bàbá ẹ kújọ́ mẹ́ta sà. Ẹ ṣé gan sà. Ẹ kúṣẹ́ Olúwa sà. Olúwa kúṣẹ́ o. Bàbá inú wa dùn pé ẹ fún wa ní àǹfààní ńlá pé lọ́wọ́ kan tá a pè ní pé à ń bọ̀. Ẹ ṣé gan. Fàyè gbà wá gẹ́gẹ́ bẹ́ ṣe tá a mọ̀ pé ẹ jẹ́ èèyàn tó bízì ẹ tún fún wa ní ọ̀rọ̀fẹ́ ńlá ní láti wà pẹ̀lú yín lénìí. Ìdí tá a fi wábì náà a fẹ́ fi wá béèrè 1 or 2 questions sir. Pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àwọn àsọtẹ́lẹ̀ yín tá a rí gbogbo ẹ̀ pátá a rántí pé rìlíìsì àsọtẹ́lẹ̀ kan lórí àwọn bandit èyí tẹ́ sọ kọjá lóṣù tó kọjá gbogbo ẹ̀ pátá ni ó ti ń wá sí ìmúṣẹ Ọlọ́run dẹ̀ ti gba gbogbo ògo sà. Ó yà wá lẹ́nu pé a rí àpàdé àsọtẹ́lẹ̀ yín kan tẹ́ release ní January lórí ọ̀rọ̀ Alhaji Oriyomi Hamzat. A rí pé gbogbo àsọtẹ́lẹ̀ tẹ́ sọ nípa bàbá ìyẹn lórí Alhaji Oriyomi Hamzat gbogbo ẹ̀ ló ti ń wá sí ìmúṣẹ. Àwọn èèyàn dẹ̀ tí wọ́n ń pè lọ́tún pé ló sì pé àwọn fẹ́ mọ̀ kí ni ohun Olúwa báyìí lórí ọ̀rọ̀ Alhaji Oriyomi Hamzat. Ẹ ṣé gan sà. Ẹ ṣé ẹ rí àánú gbà. Àmín. Orúkọ mi yí padà wòlíì Michael ọba. Ẹ ṣé gan mo appreciate yín o. Yes sir. Ẹ ṣé ẹ ṣé. Inú mi dùn pé mo tún ní àǹfààní àti gbà yín lálejò. Ẹ ṣé gan sà. Ẹ rí ìyọ́nú Ọlọ́run. Àmín. Gbogbo àwọn tó ń gbọ́ mi níbi tí ẹ ti ń gbọ́ mi ní orúkọ Olúwa ẹ rí àánú Ọlọ́run. Àmín. Mo ti deliver message tí ẹni wọ́n ṣe ń pè fún wọ̀nyí ní láti January ní Olúwa ti bá mi sọ̀rọ̀ lórí Dr. Hamzat Oriyomi. Mo jẹ́yàn tí mi ò ń ṣe olóṣèlú àwọn ìránṣẹ́ Ọlọ́run olóṣèlú wà so ohun tí Olúwa bá darí mi sí òun náà ni màá deliver fún gbogbo àwọn ọmọ Ọlọ́run. Mo ti gbọ́ ohùn lórí Alhaji Oriyomi Hamzat. Olúwa sọ fún mi pé ogun máa dìde. Mo rí plan síbẹ̀ àwọn tó ń gbé plan yẹn wọ́n tí ìdáwọ́ ẹ̀ dúró wọ́n máa mì wọ́n o wọ́n á mì wọ́n. Mo dẹ̀ kìlọ̀ fún wọn pé kán wà very careful kán ṣọ́ra fún ọ̀rọ̀ ẹnu. Mo sọ fún wọn kì í ṣe gbogbo nǹkan báyìí ni wọ́n á fèsì sí gbogbo nǹkan kọ́ ni wọ́n á gbégbé iṣẹ́ pé torí mo rí court nínú ìrìn àjò yìí mo dẹ̀ rí pé lẹ́yìn ìrìn àjò yìí mo tún rí court
ṣùgbọ́n olúwa sọ fún mi pé wọ́n á borí. Àmín. Wọ́n á borí ohun olúwa ni kò sí dó nǹkan máa dìde lọ́tún nǹkan á dìde lósì ṣùgbọ́n tí wọ́n bá gbọ́ àwọn ìgbésẹ̀ kéékèèké kankan ni wọ́n á dẹ̀ gbé nínú àwọn ìgbésẹ̀ tí olúwa dẹ̀ nìkan gbé yẹn nínú ẹ̀ òun ni ogun ẹnu. First n tí màá sọ nìyẹn, ogun ẹnu kán máa lo ọgbọ́n mo lè dá ṣe kán gbọ́ advice àwọn ọmọlẹ́yìn wọn. Ẹnìkan ní kí ni wòlíì yẹn sọ, olúwa ní kán tẹ́tí sí ohùn àwọn ọmọlẹ́yìn kán tó lè débi bẹ̀ wọ́n á ní láti gbọ́ ohùn àwọn tó ń bọ̀ tí káwọn má rò wípé àwọn tó ń sọ̀rọ̀ wọ̀nyí lábẹ́lẹ̀ wọn ò ní ṣe àwọn tí wọn ò ní ṣe lolúwa ló máa gbé wọn débi bẹ̀. Gbogbo àwọn ọmọ tó wà lẹ́yìn wọn gbogbo àwọn tó lè wà nínú pátì tí wọ́n bá ti dìde tí olúwa bá ní kán gbé dìde àwọn ló máa gbé wọn débi bẹ̀. So kán máa wò bí pé kí ni ṣe kí làwọn àwọn yóò ní nǹkan tó fẹ́ sọ kán listen sí advice àwọn kankan nínú àwọn tí wọ́n rò bí àwọn jẹ́ ènìyàn olúwa ni wọ́n á débi bẹ̀. Ṣùgbọ́n mo rí pé ogun máa dìde o ogun máa dìde nínú ọdún kìíní ọdún kejì tán bá sì wọ bẹ̀ àwọn èèyàn máa mì wọ́n wọn ò ní fẹ́ kí iṣẹ́ tí wọ́n ṣe nǹkan tán fẹ́ ṣe wọn ò ní fẹ́ yẹ kó yọ ṣùgbọ́n olúwa ní kán tó débẹ̀ wọ́n á gbàdúrà o olúwa ní wọ́n á gbàdúrà o wọ́n á gbàdúrà mo dẹ̀ rí pé àwọn èèyàn sinmi mo sọ àwọn sọtẹ́lẹ̀ pé gbogbo tí wọ́n máa ná àwọn kọ́ ló máa ná títí dórí fọ́ọ̀mù mọ́tò tí wọ́n máa lò àwọn èèyàn á máa gbé mọ́tò yẹn lẹ̀ láti ìlú òyìnbó àwọn olólùfẹ́ wọn kankan máa sọ pé mo support ẹ pẹ̀lú nǹkan wọ̀nyí ẹ lọ kọ́ sílẹ̀ gbogbo tí olúwa sọ fún mi máa rí bẹ́ẹ̀ wọ́n á rí mọ́tò gbogbo tí wọ́n ní owó wọn ní owó ṣùgbọ́n olúwa sọ pé òun lòun fẹ́ la ìlú ibẹ̀ kọjá ohun olúwa ni mo sọ àsọtẹ́lẹ̀ lórí ti àwọn bá dé olúwa sọ pé láti oṣù yìí ni àwọn kọ̀ọ̀kan abẹ̀ sí ní wálẹ̀ gbogbo aládẹ̀bẹ̀ sí ń rí gbogbo aláǹkà lórí ayélujára bí gbogbo àwọn ènìyàn bí wọ́n ṣe ń rí wọn mú dẹ̀dẹ̀ díẹ̀ ṣé bó ṣe rí ní last month ló ṣe rí ní month yìí so mo dẹ̀ rí àwọn ọmọ tán kó yẹn bí olúwa sọ fún mi nìyẹn mo rí pé wọ́n máa tú wọn lẹ̀ mo rí pé wọ́n máa tú wọn lẹ̀ báyìí ṣe wọ́n máa tú wọn lẹ̀ olóhùn ṣe olóhùn tí mo tó lè wá sọ fún mi olùtú wá sọ fún mi kò lè iná yẹn ò tún ní pẹ́ ṣẹ ẹ lọ kan tí mo sọ sílẹ̀ kò ní pẹ́ ṣẹ so olúwa ní ká gbàdúrà mo rí ìlú nàìjíríà màá ìsọ àwọn ohun tí olúwa fi wọ̀n mi fún àwọn ohun tí mo rí kan mo rí àwọn ìgbésẹ̀ kan tí olúwa fi wọ̀n mí ṣùgbọ́n ohun tẹ́ ẹ béèrè fún òun ni mo fẹ́ bá yín tan ìmọ́lẹ̀ sí kí n má gba àkókò yín yóò dára fún yín ní orúkọ olúwa. Ẹ jẹ́ kí àwọn èèyàn lọ wo gbogbo àwọn prophecies wa ní online kan search fún Michael ọba ọ̀rọ̀ prophet Michael ọba ọ̀rọ̀ so kan lọ wo gbogbo àwọn prophecies wa mi ṣe release prophecies so gbogbo ohun tí olúwa bá sọ fún mi pátápátá kò sí ìkankan nínú tó olúwa sọ fún mi tí ò wá sí ìmúṣẹ gbogbo bá ṣe release prophecies láti àwọn presidential level àti presidential level àwọn governor kò sí ohunkóhun kán lọ wá kí àwọn èèyàn yín lọ wá gbogbo àwọn tí a release pátápátá gbogbo ẹ̀ pátápátá ló ń wá sí ìmúṣẹ so kò sí ohun tí màá ń wá tí màá sọ fún yín pé olúwa sọ tí ò ní wá sí ìmúṣẹ mi ò ní jẹ́ jáde síta àfi tí mo bá gbóhùn olúwa so bí olúwa ṣe rán mi bẹ́ẹ̀ náà ni mo ṣe deliver ẹ ṣé wọ́n yín ní orúkọ olúwa. ẹ ṣé gan sà bàbá àwọn èèyàn wọ́n fẹ́ mọ nọ́mbà yín sà wọ́n dẹ̀ fẹ́ mọ àdírẹ́sì yín wọ́n ní kẹjọ ṣe lè yọ̀ǹda nọ́mbà yín àti àdírẹ́sì yín. ẹ ṣé nọ́mbà tí àwọn èèyàn máa pè sí tí mo máa ní àǹfààní àti gbé èmi fúnra mi ló máa gbé the same number yẹn náà ni WhatsApp number 08062513054 níbikíbi tó bá ti ń bọ̀ sọ pé ó ń bọ̀ ní ìlú Adó Èkìtì lọ́nà Àfàò níbikíbi tó bá ti ń bọ̀ sọ pé mo ń bọ̀ ní ìlú Adó Èkìtì lọ́nà Àfàò ní Òṣòdì sọ fún wọn pé love and peace tó bá ti bèèrè lọ́wọ́ ẹnikẹ́ni pé church wòlíì Michael ọba ọ̀rọ̀ ló ń lọ wọn á gbé ẹ débi bẹ́ẹ̀ yóò dára fún ẹ. ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn àwọn ènìyàn bàbá ó sì kú kan sà àwọn èèyàn fẹ́ mọ̀ bóyá ṣé bàbá máa ń ṣe iṣẹ́ ìfàdúrà gẹ́gẹ́ bí wòlíì. ẹ rí àánú Ọlọ́run ohun tí wọ́n ń pè ní wòlíì nìyẹn ohun tí wọ́n ń pè ní wòlíì inú ló wà tó pé nọ́mbà yẹn ohun tí Olúwa bá darí mi fún ẹ àwọn ìgbésẹ̀ àwọn iṣẹ́ àdúrà ìgbésẹ̀ nǹkan kan wà tán ń pè ní wòlíì ẹnìkan ní kò sí wòlíì mọ́ lóòótọ́ nítorí ó ti pàdé wòlíì tó pọ̀ pé nọ́mbà yẹn tó bá ti pe nọ́mbà àmú tí Olúwa fẹ́ màá sọ tí wọ́n ń pè ní wòlíì fún ẹ so níbi bẹ̀ ìwọ ló máa mọ̀ bóyá wàá gbégbèsẹ̀ àbí ò ní gbégbèsẹ̀ yóò dára fún yín. ẹ ṣé gan sà. ẹ ó rí ìyọ́nú Ọlọ́run mo gbàdúrà fún ìlú Nàìjíríà ní orúkọ Olúwa ìlú yẹn ò ní dàrú. àmín. gbogbo àwọn anilára ní orílẹ̀-èdè yìí
ní orúkọ Olúwa Ọlọ́run á já òkú ẹ̀mí wọn. àmín Jésù. gbogbo àwọn tí Olúwa yẹ kó bẹ̀ ní iṣẹ́ tí ìlú orílẹ̀-èdè yìí yóò fi gba ìrọ̀rùn Ọlọ́run yóò bẹ̀ wọ́n ní iṣẹ́. àmín. gbogbo ẹ̀yin tí ẹ ń fi inú kan ṣe kò ní rẹ̀ yín o. àmín. ẹ rí ìyọ́nú Ọlọ́run. àmín. gbogbo bí tẹ́ ti ní àǹfààní àti máa gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ fún òun yín kiri ohun Olúwa ní ayé ò ní dá yín dúró. àmín. Jésù Olúwa wa. àmín. àmín. ẹ ṣé gan sà. ẹ ṣé. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa ṣẹ́yìn náà ti wá rí báyẹn ẹ ti gbọ́ gbogbo àwọn àsọtẹ́lẹ̀ tí wọ́n sọ gbogbo àwọn nǹkan tí wọ́n ní kí wọ́n ṣọ́ra fún àwọn nǹkan tí wọ́n ní kí wọ́n bójú wò lágbára ọlọ́ọ̀bá Èdùmàrè ìran bí aláàbí ò ní wá sí ìmúṣẹ láyé wa o ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ àdúrà mi àní rí jù báyìí lọ lórí ilé tí a mọ́ fún yín ní sáà yìí bó bá tún ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀kọ́ àtàrà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn Àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.